yasa aka zauna ana irin wannan tashin tashina ba shi da amfani. Kawai a koma a duba kundin tsarin mulkin Najeriya ai masa gyara, kuma sannan kowane bangare na Najeriya da yake so ya rabu. Idan yan kabila Igbo ne suke so a basu, idan kabilar Yarbawa ne a basu, kai koma wane ne, ai ba Najeriya kadai bane aka fara. And if that is the case, then they should just, share the country. If Igbos want to go their way and have their Biafra, they are free, they should do so. If Yoruba wants to, they can go their way. After all, that they separated Sudan, that is better than killing people. So basically, in the summary, that is what she said in. Is a woman leader from the north. Oh, Yanlani, Nakadede, so, because money is that way, the back to me. Sudan, Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. I want that Hausa can also you. My play fully, my to play to my fully, my one city of Yoruba. I want that Yoruba can to sort of multiply fully, my to play. Can for like what pound, Lelori, can do can Romusi. Nigeria there is nothing everybody let's say. But it's all that is not new. When Nigeria USS have pilori ẹnìkan ọ̀run ò jábọ́. Korea orílẹ̀-èdè kan ní tẹ́lẹ̀ orí ẹnìkan ló ti pín ọ̀run ò jábọ́. Czechoslovakia orí ẹnìkan ló ti pín. Eritrea and Ethiopia orí ẹnìkan ló ti pín. Sudan and South Sudan orí ẹnìkan ló ti pín. So ọ̀run ò dẹ̀ jábọ́. Dáàdì mi kò sí tuntun lábẹ́ ọ̀run. Ọmọ Yorùbá ni ẹ́ and we are for you. Iná wa ń bẹ̀ yín fún ni wípé Yorùbá fẹ́ dá dúró. We want to take care of everything that belongs to Yorùbá. We want to secure our land. We want to protect our borderline. Yorùbá dúró as independent nation. Iná wa ń sọ nìyẹn láti wá Tinubu. Let me play that video. Ẹ lè mọ̀ lótìtọ́ àtòdodo tí bá sọ fún yín wípé Nàìjíríà ti túká. I have my reason. So irú àwọn èèyàn bíi Fáṣákì bíi Ọmọlọ́lá Fáṣákì ẹ mọ̀ pé aláìmọ̀kan láìmèrò òun àìmọ̀kan ìmèrò ló dààmú wọn yóò jẹ́ kó láròjinlẹ̀. Tó bá ní àròjinlẹ̀ ni á mọ̀ pé bó o bá tẹ̀ support Yorùbá nation to be inside you, then you shouldn't attack anybody that is doing Yorùbá. Àwọn fáǹsì ẹ Ọmọlọ́lá Fáṣákì àwọn tó ń pọ́n àwọn MC olú ẹ̀yẹ èèyàn ẹ̀jọ̀ ọmọ fi Ọlọ́run bẹ̀ yìí. Tẹ́ ẹ bá rí ẹni fídíò tí MC olú ọmọ tó ti sọ pé òun ò support Yorùbá nation, tẹ́ ẹ bá rí fídíò tó ti sọ ẹ bá mi mú jáde mo fẹ́ rí. Kódà ọ̀kan lọmọ fúnra rẹ̀ tó ń gbé Sunday Igboho anywhere tó ti sọ pé kò sí dọ́kàn pẹ̀lú Yorùbá nation ìmú jáde mo fẹ́ rí. No, ẹ wo fídíò yìí náà. Ẹ kọ́kọ́ wo ti màmá yìí. Ra'ayin sun yadda suna so a ba su kasar Biafra, amma ba za su iya fitowa su yi magana ba. Sun zauna sun samu lafiya a ciki, shi sa ka zauna ana irin wannan tashin tashina ba shi da amfani. Kawai a koma a duba kundin tsarin mulkin Najeriya ai masa gyara, kuma sannan kowane bangare na Najeriya da yake so ya rabu. Idan yan kabila Igbo ne suke so a basu, idan kabila Yarbawa ne a basu, kai koma wane ne, ai ba Najeriya kadai bane aka fara rabawa. Yau ina Rasha kasashe nawa aka raba? An raba South Sudan, kasashe da dama a duniya na an raba su, saboda haka ba akan aka fara ba akan za a ƙara ba a ƙari ba. A zo a raba Najeriya, a duba kundin tsarin mulkin Najeriya a raba ba tare da tashin hankali ba, kowa ya kama gabansa. Abinda Allah ya hore mu je ku yi amfani da shi. In ma ƙasa za ku ci, in fetur za ku sha ku sha, ko ma menene Allah ya ba ku je ku yi amfani da shi. Amma a zauna lafiya, a daina kashe mana mutane. So basically what she's saying in Hausa is she doesn't know why the Igbos are quiet. Like she doesn't know why the Igbos are quiet. Maybe because they want Biafra, that is why they are quiet. And if that is the case, then they should just, share the country. If Igbos want to go their way and have Biafra, they are free, they should do so. If Yoruba wants to, they can go their way. After all, that they separated Sudan, that is better than killing people. So basically, in the summary, that is what she said in Hausa. Ẹ ti rí fídíò yẹn wò, ó ṣe àlàyé obìnrin yẹn. Tẹ́ ẹ bá wo fídíò yẹn dáadáa, ẹ láwọn gómìnà kan bẹ̀ tó jókòó tí mo ń kọ́ra ẹgbẹ́ mo wo Bagudu bẹ̀. Bagudu, I think it's a former governor of one state from the north. Wọ́n wà bẹ̀ kì í ṣe àwọn èèyàn yẹpẹrẹ lóbìnrin yẹn bá sọ̀rọ̀. Dábàdà wo obìnrin yẹn is a woman leader from the north. O ìyẹn ńlá ni lákàdédé ni wọ́n ń ṣe fún. So òun ló sọ̀rọ̀ yẹn pé pínpín nìkan pé olóhùn mọ́ nísìsiyìí táwọn Ìgbò ṣe sọ̀rọ̀ mọ́. Olóyè kan pin ní ṣe bẹ́ẹ̀ gbà túmọ̀ ẹ̀. Ó ní ṣèbọn gbé South Sudan, ṣèbọn gbé Eritrea. Ó ní kí ló dé táwa náà lè pé oníkanjẹ́ ká pín kó ní ká kú ṣe tiẹ̀. That things are hard. Lóbìnrin yẹn sọ ni from north. Ẹ wo kejì. Wai misa ba a raba kasa ga don Allah a ba kowa tashi.
Inyamurai a ba su sai Biafra, Yarba a ba su yi Oduduwa Republic, mu ko yan Najeriya in sun canza mata suna muka yi. Shikenan maganin ƙeya rabuwa. Ni ban san taurin kan da ke ɗiban mutanen mu ka Arab, in ba Arab ƙasar shi mai amfani zama da su. Mutum ne ya riga ya rena ka bai son ko ni kai bai gani nai, duk kokarin da kai mai bai gani. Don Allah mai amfani zama da wannan ɗan iska. Don haka Allah don rahama ka kawo kaddara ta sa an karba Najeriya. Kuma a raba ta uku. Ba biyu ba a raba ta uku, Yarba a ba su tasu, Inyamurai a ba tasu, mu ko tsaya ga tamu. Da shi kenan ba. Amma ku zo kuna ta mai Allah shi ne ba mai annabi sun kai mana mi yanzu idan sa akwai mai. Umbanin mi man yayi mana mutalaka, su manya suke shan man. Shi yasa ba su a raba. Allah ka bari yanga a raba a ba kowa tashi, kowa Allah ku kwashe tunin buka dauka har da gino ne haka iko. Sannan ina kira ga a hidda nan da Kanu a bashi Biafra, a basu Biafra, mu ko mai tsaye mu nan ne ga mu samu ta mu suna, amma wace Najeriya mu sa mata wani suna, shikenan an huta. Kowa ya ce in ka ga yaro na ìtumọ̀ ẹ̀ mo ti lọ wá ẹni tó mọ tó gbọ́ Hausa tó dàgbà síbẹ̀ tó gbọ́ èdè wọn kìfìkìfì, mo wá ṣe ní fídíò yẹn sí pé ẹ̀jẹ̀ bá mi túmọ̀ ẹ̀ òun rè é gbọ́ òyà ẹ bá ìtumọ̀ ẹ̀ o. Ẹ̀lọ́ ọ̀gá mi ẹ kalẹ̀, ẹ máa ń sọ ní ojú pé kọ́ pé kí Nàìjíríà ti kó ní kálukú free, Hausa lọ tiẹ̀, kí Igbo lọ tiẹ̀, kó jẹ́ Biafra, kí Yorùbá lọ tiẹ̀, pé because kò sí ọ̀gá tó ṣe fún Tinubu ìtòrí ó ti ba gbogbo nǹkan jẹ́, pé ìgbésà kó ní kálukú kó pín, pé tán bá pín yẹn làlàáfíà lè wà. Yorùbá lọ mórúkọ tán ẹni tí Tinubu bá fẹ́ gbé kó máa gbé lọ sí Èkó kó ẹni tí tó bá fẹ́ lọ ṣe, ó ṣàmọ̀ wípé òun pín kí Igbo kó lọ ṣe Biafra ti wọn, táwọn Hausa àwọn náà wá mórúkọ ti wọn ní ọ̀tọ̀, orí pé tí ò bá jẹ́ gbogbo nǹkan tó wà lẹ̀ ti bàjẹ́ tán pátápátá tọ́lọ́run ṣàtìpá ti Tinubu jẹ́ pátápátá, nǹkan tó ń sọ nìyẹn pé kọ́ oníkálùkù tó pín kọ́ oníkálùkù máa lo kọ́tì ẹ̀sìn kó ti tú àwọn tó nǹkan tó mì nìyẹn. ṣé ẹ ti gbọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn? ẹni tó ṣe kí ni ilé Hausa náà bí sí ibẹ̀ ló dàgbà sí. Ìgbà tí pípa àwọn ọmọ Yorùbá tó ní agbára ni ló kẹrù ẹ̀ tó sáwálé wọn àtàwọn ọmọ àtọkọ náà sáwálé tán sá kúrò lọ́hùn-ún. Ẹ tó nílé iṣẹ́ ńlá síbẹ̀ ni òun ni mo jù sí pé ẹ̀yin bá Hausa dáadáa ẹ bá mi túmọ̀ kí ló sọ. Ṣé báyìí fúnra yín gbọ́ ó ní kán pín kó ní kálukú ṣe tiẹ̀ kí Biafra wà lọ. Àwọn àgbààgbà ilẹ̀ Hausa ni o, àwọn àgbààgbà kì í ṣe èèyàn yẹpẹrẹ nílẹ̀ Hausa o, àwọn wúùsù náà tí máa sọ̀rọ̀ fún pé Nàìjíríà ti pín this too is enough láti prove fún yín. Yàtọ̀ sí tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Hausa ló sọ̀rọ̀ ọ̀tọ̀lélẹ̀ táwọn ọjọ́ Arewa consultative forum ọ̀tọ̀lélẹ̀ tí wọ́n sọ, mo sì máa mú fídíò tí wọ́n wá fún yín. Àwọn Arewa youth forum ọ̀tọ̀ ní fídíò tí wọ́n ń ṣe jáde ọ̀tọ̀lélẹ̀ tí wọ́n sọ. Àwọn fúnra wọn tẹ̀ ti sọ pé Nàìjíríà kì í ṣe kan, wọ́n ti fúnra wọn pín. Àwọn Yorùbá youth ò tí ì sọ yẹn o, àwọn youth tí wọ́n ti ń sọ àwọn fẹ́ dúró on their own. Ẹ wá gbọ́n kan tí Wọlé Ṣóyínká sọ, màá kà fún yín ni kì í ṣe fídíò, mi ò rí fídíò ẹ̀. Wọlé Ṣóyínká ọmọ Yorùbá lòun o, màá tún fún yín ní tọmọ Ìgbò tó sọ̀rọ̀. So nígbà tá a bá ti wá yẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta kí la tún wá. Nigeria should break up if it will serve our challenges. Ṣóyínká ló sọ bẹ́ẹ̀. The noble laureate Professor Wole Soyinka on Thursday said Nigeria should break up if the path would solve the country's challenges. Soyinka said this at the noble laureate. Soyinka said this at the Punch newspaper 50th anniversary lecture held in Lagos. Ibeni Wole Soyinka ti sọ, delivering his lecture titled "Recovering the Narrative." Wole Soyinka said Nigeria should decentralize for Nigerians to enjoy the country more. Kí Nàìjíríà pín, so òyìnbó tó sọ ní pé kí Nàìjíríà pín oníkàlùkù ṣe tiẹ̀ kára lè tún àwọn èèyàn káwọn èèyàn lè dáyé gbádùn kó lè dé àwọn èèyàn lọ́rùn. Tí bá ní kí n máa kà lọ ní rẹpẹtẹ ẹ gbogbo bí tó ti sọ̀rọ̀ gbogbo ẹ̀rọ wà bẹ́ẹ̀ ó kún bẹ́ẹ̀, but I don't want to take much of our time. Kí lẹ tún wá Wọlé Ṣóyínká ti sọ̀rọ̀ ẹ mẹ́ta pé bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó lọ lóhùn ni mo play ti Wọlé Ọlánìpẹ̀kun fún yín o. Mo ti sọ ẹni tí Wọlé Ọlánìpẹ̀kun jẹ́ fún yín ní Africa as a continent. Tó bá mú lọ́yà 1 lọ́yà 2 bóyá náà lè mú 5 kan tó mú Wọlé Ọlánìpẹ̀kun, kì í ṣe ẹnu Wọlé Ọlánìpẹ̀kun ní Africa yìí. Tó bá máa ka lọ́yà 1 lọ́yà 2 lọ́yà 3 wọ́n á ka Wọlé Ọlánìpẹ̀kun ṣá. Àwọn bàbá Professor Adé Babalọ́lá àwọn wọ̀nyẹn ti sọ̀rọ̀, àwọn Fẹ́mi Fálànà
báwọn ti ẹ̀tọ́ ọmọdé síbẹ̀ ìlú mọ̀ọ́ká ni wọ́n ayé gbókìkí wọn wọ́n ti sọ̀rọ̀ kílẹ̀ tún wá. That is to tell you pé Nigeria is gone. Àwọn elite wa àwọn ni wọ́n hold Nigeria into ransom. Àwọn ni ò fẹ́ kí oníkàlùkù ṣe tiẹ̀ because of what they are embezzling. And that is why ẹ̀dẹ́gbẹ̀rẹ́ta ẹ̀ pariwo dọ́là àwọn gbogbo kò ṣe ni wọ́n. Tí wọ́n bá jí owó oníkó wọ́n lọ fi owó yẹn wọ́n fi ra dọ́là wọ́n ti yẹ ètò dọ́là wọ́n lọ save ẹ̀ sí Amẹ́ríkà wọ́n save ẹ̀ sí Canada wọ́n save ẹ̀ sí Switzerland wọ́n save ẹ̀ sí bí wọ́n save ẹ̀ sí ọ̀hún. Owó oyin tó sì ń tí kó epo tó ń wà gold yìí tó ń wà mineral resources yìí tó ń kó ìyẹn làwọn sì ń jẹ tí wọ́n ṣe ń sọ pé kò sí kan tó jẹ́ pé kán pín. That is why táwa ṣe ń sọ fún un ní pé àwọn elite àwọn ní Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo mẹ̀kúnnù Nàìjíríà àti mẹ̀kúnnù Hausa Fulani Igbo Yorùbá everybody ló ń gbàdúrà pé kí Nàìjíríà kú gbogbo yín lẹ́mọ̀ tí n bá parọ́ ẹ já mi gbogbo yín lẹ́mọ̀ everybody ló mọ̀ bẹ́ẹ̀ dénú ọjà wọ́n sọ fún mi pé ká pín lọ́tọ̀ bẹ́ẹ̀ dénú ṣọ́ọ̀ṣì kan pín lọ́tọ̀ kódà àwọn pásítọ̀ mi kan preach ẹ̀ ní church pé pínpín lọ́nà bó ṣe wà nínú ilẹ̀ Yorùbá tó ń wàásù ẹ̀ bẹ́ẹ̀ làwọn Ìgbò ń wàásù ẹ̀ pé pínpín lọ́tọ̀ then what else kí la wá ó kù sọ́wọ́ àwa mẹ̀kúnnù ti sọ tá à ń fẹ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ olórí agbẹnusọ wọ́pọ̀ wọn ní kò sí tó jọ torí tí wọ́n rí ìyẹn ní Sunday Igboho tún gbóhùn sókè tó bá wa ń sọ títí dìrìdìrò bo mẹ́wọ̀ pátá tó wá bẹ̀ sí ní sọ̀sọ̀kùsọ idiot mẹ́wọ̀ pampers mẹ́wọ̀ láká fúnra ara oníkú ló máa ń fẹnu ẹ̀ pé kú o ti fúnra ẹ̀ pé kú fúnra ẹ̀ ìwọ ló pé kú fúnra ẹ̀ tó láwọn alálẹ̀ àbíẹ́ àwọn tó nílẹ̀ wọ́n àbíẹ́ àdàbí tó bá jẹ́ pé àwọn ìgbésẹ̀ tó gbé yìí àdàbí tó bá dá lójú Ọlọ́run ọba tó bá dá lójú àwọn tó nílẹ̀ reality ló gbọ́ yẹn so ìwọ mo ti sọ ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ sọ fún pé kó má sọ anything nípa Sunday Igboho mọ́ tó bá tún sọ ó máa kàn dín nínú iyọ̀ tó bá sọ àkàndín nínú iyọ̀ ẹ sọ fún kó má ṣe program tó fi máa mẹ́sàn-án orúkọ Sunday Igboho mọ́ tó bá fẹ́ fèsì mi kó fèsì mi tó bá fẹ́ fèsì Yorùbá wuyì kó fèsì ẹ̀ tó bá fẹ́ fèsì yẹ̀yẹ́ dára kó fèsì wọn àwọn ọmọ ya fún tán lóde ní wọn ò ní fún lábọ̀ àwọn tá àmọ̀rọ̀ sọ wọ̀nyí lálẹ́ bá ti àtàkà tuntun tá àmọ̀rọ̀ sọ àmọ́ bá ti máa sọ̀rọ̀ àwọn wọ̀nyẹn máa ń sọ wọn mọ̀ fún lẹ́kùnrẹ́rẹ́ ni àwa là ń tijú tá à ń tẹ̀sí mẹ́sùn fèsì wọn fi Sunday Igboho lẹ̀ ọmọkùnrin yẹn ò ṣẹ́ kò sí àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó fi ṣẹ́ kò ṣẹ́ bàbá ẹ kò sọ̀rọ̀ sí bàbá ẹ rí kò sọ̀rọ̀ sọ́ba ìlú ẹ rí kò sọ̀rọ̀ sí ìwọ fúnra ẹ rí kò dárúkọ ẹ rí kò mọ̀ ẹ rí kò rí ẹ rí why are you condemning him for God's sake kí ló condemn ẹ fílẹ̀ tó bá ti fẹ́ rí bímọ Ọlọ́run tó bá ti fẹ́ rí bímọ àwọn abiyamọ gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá ló wà lẹ́yìn Sunday Igboho gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ló wà lẹ́yìn Sunday Igboho tó bá tún nìdí àgẹ́sì àwọn ọba yẹn wá forí adé wọ́n fi iṣẹ́ pè fún ẹ wà á rí ìwọ́jà ni wà á rí ìkú ni òní ìrìn àjò òní pín sí nìkan òní mọ́bí tó pín sí tó bá pín sí gbogbo wọn ló wà lẹ́yìn Sunday do you think they are stupid kí Sunday Igboho gan kó tó sọ pé òun dé làwọn fúnra wọn ti sọ pé ẹ̀ka wa ọmọ wa Sunday wa wọn ò gọ̀ wọ́n mọ tán rí pé olóore lọmọdé yìí òde ló fẹ́ ṣe ìlú Yorùbá ọmọ wa ni ẹ jẹ́ kó máa bọ̀ ó dẹ̀ dọ́dọ̀ wọn gbé sórí sóṣù kìíní wọn ní kó sọ̀rọ̀ ọ̀ní fúnra ẹ̀ ló pé ó dẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ ó tún tender apology fáwọn ọba ẹ̀yin ọba làwọn ọba ẹ̀yin kábíyèsí ti máa bú yín rí ara ló ta ní ẹ mọ́ bínú sí ni ẹ dáríjọ́ ọmọ yín then what else do you want ìtí wọ òdẹ̀ lè ṣe nìyẹn Sunday dẹ̀ gbọ́n ju bàbá ẹ̀ lọ ìwọ bàbá ẹ̀ ògbọ́n ìwọ ògbọ́n ọmọ ọ̀sán tí kókó bá yà ẹ̀ ló bá bàbá ẹ̀. That will be all for today ẹ̀yin olóríire ọmọ Yorùbá ọ̀la màá tún mú fresh ní ìwà fún mi mo tún pa sẹ́ẹ̀rí níbi tó dé dúró yìí àní jẹ́ kí bàbá wa Tinubu sinmi ọ̀n kìkì Yorùbá tó bá jọ̀bọ̀ kọjá ká pín we are not preaching for war àfẹ́ ogun tó bá dẹ̀ sọ pé ogun làwọn fẹ́ àwa náà ready you cannot slap me and you expect me to cry to go and meet my daddy it will never happen if you slap me létí ní ọ̀tún I will give it to you back gbòsàgbòsà lọ́nà méjì lọ́wọ́ táwa ẹ̀kọ́ ṣe rí nìyẹn ẹ ti ń nà wá tẹ́lẹ̀ ẹ ti rẹ̀ wá jẹ ẹ kidnap àwọn màmá wa ẹ fi pápá wọn lò tí bá jẹ́ apọ̀dà tí mẹ́wàá lákàjẹ́ ni ó tún sọ̀rọ̀ kidnapping lẹ́kìtì ó ní ṣèbí àwọn ọmọ Yorùbá ló lọ kidnap lé òun ní orí ẹ̀ ò pé orí ẹ̀ kò pé mẹ́wàá lákà orí ẹ̀ bá pé ni wàá mọ tán pè ní kidnapping orí ẹ̀ ò pé ó tún ṣe lórí Sunday òsì lé ìlú tòrò ìyẹn nìkan tó nǹkan tó fi yẹ kó lọ sẹ́wọ́n kó yẹ kán bí ẹ ọ̀gbọ́n mẹ́wàá lákà ó yẹ kán bí ẹ for that statement alone ìgbé Sunday òsì lé are you saying Sunday ló wá ń dàgbòrò Sunday ló lọ kidnap lọ́yọ̀ọ́ òun ló kidnap lẹ́kìtì òun ló kidnap lọ́sùn òun ló kidnap l'Ógbómọ̀ṣọ́ bí wọ́n ti pààyàn àbí bẹ́ẹ̀ kọ́ mẹ́wàá lákà ó yẹ kán gbé ẹ gan honestly ó yẹ ká arrest ẹ kó kú gàrí wọ́n jọ bí mélòó kan nínú kóló
ìdìrí òpó máa pọ̀ dá yín àgbà aláìlèwà aláìmara ẹ kóra yín lọ ẹ̀kan bínú orí lásán ni ẹni tọ́lọ́run bá fẹ́ kò sí ẹ̀dá alààyè tàbí nínú obìnrin tó lè gbógun tì tó bá ló fẹ́ gbógun tì ó fẹ́ kọjú ìjà sọ́lọ́run ọlọ́run àti kọjú ìjà sí ẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin àpọ̀dà wọ̀nyí aláìlèwò ti Sunday ilé ọtí ọmọlẹ́mọ ti lọ́mọ yín lọ́wọ́ ìjẹmọ yín lọ́wọ́ orú lẹ́ẹ̀mí tí Sunday bò bá dìde tó ní mi ò ṣe Yorùbá nation mọ́ mi ò ṣe kankan mọ́ eléyìí tó ṣe kò lè parẹ́ láyé orúkọ ẹ̀ ti wà lákọọ́lẹ̀ àbí mo parẹ́ ẹ̀yin fáǹsì mi kó sọ fún òṣèlú lẹ́bi eléyìí tó ṣe yẹn ṣó ṣe parun ni ṣó ṣe parẹ́ ni tẹ̀bí fídíò kan mo play fún yín sí oore ẹwèrò ẹwò. Bọ́dá Island Abba, Navy Blue Check, ẹwèrò Jákámọ̀, ẹwò Jákámọ̀, ẹwò Jákámọ̀, Jákámọ̀. I'm talking. Wọ́n bá ti wà confused. Èèyàn mélòó ti sẹ́ńdẹ̀ tí mo lọ́wọ́ àwọn èèyàn mi jáde. Láti túmọ̀. Ẹwèrò. Láti túmọ̀. Mo tọ́ fún mi lọ sọ̀rọ̀ asọ̀rọ̀ yìí dìdìrín tí ló bó kan ẹdúmọ̀ ọ̀rọ̀ tí o ti fi lẹ́nu èèyàn mélòó ni Sunday lọ́wọ́ gbogbo àwọn èrò wọ̀nyí mélòó nínú wọn ló lọ́wọ́ jáde múlé mélòó nínú wọn ló fún lówó tán fi jáde inú wọn dùn torí pé Sunday sọ nǹkan tó wà lọ́kàn wọn jáde nínú wọn ti dùn tán fi jáde ọ̀rọ̀ táwọn ń sọ ní kọ́lọ́fín inú ilé wọn tí ò sẹ́ni tó bá Sunday bá wọn sọ jáde gbogbo àgbáyé dẹ̀ gbọ́ òun lè fi rí àwọn èrò tó tún jáde yìí èèyàn àpòdà aláìmára wọ̀nyí we are peaceful people mo máa ń sọ gbogbo gbà anybody jà ewúrẹ́ kò sọ pé òun ò bá àgùntàn ṣe àbí báwo ló ṣe sọ ewúrẹ́ olóhùn ò bá àgùntàn rìn àgùntàn ló ní ìyá àwọn òbí dúdú mẹ́wàá lákàtà tó pariwo yìí bó o bá ṣe tiwa ìyẹn sọ pé kábẹ̀ sí ní bẹ́ẹ̀ jà but o ò ṣe tiwa o tún takò wá o tún bá wa jà o tún kàn dẹ́mu tá à ń ṣe no ẹ̀yin ọmọ ènìyàn ẹ fi ọ̀rọ̀ yẹn rọra yín wò náà o ò bá Sunday ṣe etí Sunday gbé dàbí tó gbàgbọ́ nínú ẹ̀ o ò bá ṣe o tún kàn dẹ́mu Sunday yẹn o tún bá lórúkọ jẹ́ no ẹ fi rọra yín náà báwo lẹ ṣe tún ìbò ṣe máa rí. That is what we are saying. We are peaceful people. Tó bá gbá àlàáfíà pàdé wa, á gbá àlàáfíà pàdé ẹ̀. Bó bá gbé mi wá, á gbé mi pàdé ẹ̀. Sunday Igboho aláàánú èèyàn ni. Ọjọ́ tí mo lọ sọ́dọ̀ ọba Solomoni sọ fún mi pé Sunday Igboho ṣe òun lóore rí. Ọjọ́ tó ti òun mọ́lé Sunday Igboho ló gba òun sílẹ̀. Àṣebéyàn nìyẹn. So what are we talking? Aláàánú èèyàn ni Sunday. Ẹ̀yẹ bàjẹ́. Ẹ má fún lórúkọ tí ìyá àti bàbá ẹ̀ ò fún. Ó yẹ wá ṣáà I understand you. Inú mi bí mi. That will be all for today. Omaluka is my name. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.